ẹ kọ́ tí bí kẹ́ bá mi send ẹ̀ sí àwọn mùsùlùmí Ìlọrin mi ò fẹ́ dáhùn sí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ gbọ́ máa dáhùn sí. ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni but ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tí wọ́n tẹ́ fi sí aṣojú yín lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti fẹ́ sọ ẹ̀sìn yẹn lẹ́nu. ilé ayé tí a wà yìí àtìtàn tó bá gba ọ̀bùn mọ́ra ló máa ń kún. Kristẹni gba ọ̀bùn mọ́ra ló fà tó fi kún fàyà lẹ́ni. ẹ ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ mú àwọn ibi tó da nínú ẹ̀sìn mùsùlùmí ẹ mú àwọn ibi tó da nínú ẹ̀sìn mùsùlùmí kẹ́ sọ ẹ̀ fún ayé ẹ má mú ibi tó worst nínú ẹ̀ ibi tó worst ẹ̀ lẹ́ ń sọ ẹ lọ arrest ẹ ẹ lọ pa ó bú àlá ó bú igbá that is a worst part. ẹnìkan ò kí ń gbèjà Ọlọ́run ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí tòótọ́ tó bá bú ẹ gan o ò gbọ́dọ̀ gbèjà ara ẹ ká máa sọ pé Ọlọ́run ìwọ tó bá jẹ́ pásítọ̀ òdodo tó bá bú ẹ o ò gbọ́dọ̀ gbèjà ara ẹ ìwọ tó bá jẹ́ aláwo gidi tó bá bú ẹ o ò gbọ́dọ̀ gbèjà ara ẹ nǹkan tó ń lò ẹ ló máa gbèjà ẹ ayé ò ní wá rí tiẹ̀ sọ ìwọ fúnra ẹ ló máa wá lágbájá mo ti ṣẹ̀ ẹ́ dáríjì mi láti ìgbà tí mo ti sọ̀rọ̀ sí ẹ làwọn màláìka ti ń lé mi kiri àwọn èèyàn Ọlọ́run nìyẹn ṣùgbọ́n eléyìí tẹ́ ń ṣe yìí ẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé di táòtù ẹ ti fẹ́ ká máa rí yín gẹ́gẹ́ bí criminal. And then ìwé tí ẹ kà ní Nàìjíríà ó yé mi o. ènìyàn ṣẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní kó máa gbé lọ sí Ìlọrin ṣé kò sí lọ́ọ̀yà lẹ́kọ̀ọ́ ni ṣé kò sí ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ni ṣé kò sí ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ ni báwo lẹ ṣe modernize Nàìjíríà tí kókó bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn agbófinró wà lẹ́kọ̀ọ́ ìdájọ́ tó tọ́ wọ́n ṣe fún lẹ́kọ̀ọ́ tí ìkókó bá ṣẹlẹ̀ ní Kwara State lọ́ọ̀yà wà ní Kwara adájọ́ wà níbẹ̀ ọlọ́pàá wà níbẹ̀ they will do the necessary things. ìgbájú òun ló jẹ́ wípé kí ẹnìkan kó ní state ẹ̀ kó lọ state ẹlòmíì kó lọ arrest èèyàn láì jẹ́ pé ní ẹ̀ pa èèyàn àbójalè àwọn ìlànà wèrè wo leléyìí níbo lẹ ti rí àwọn ìlànà wọ̀nyẹn ta ló la àwọn rules and regulations yẹn sílẹ̀. I don't understand this your constituency or constituency. I don't understand. Tí bá ń gbọ́ nǹkan mi ní Nàìjíríà, mi ò kò wù mí kí n máa sọ̀rọ̀ torí ó máa ń wà irritating fún mi. Ẹnìkan ṣẹ̀ ní Ọ̀yọ́ state. Ọlọ́pàá wà lọ́yọ̀ọ́. Adájọ́ wà níbẹ̀. Lọ́ọ̀yà wà níbẹ̀. Everything wà níbẹ̀. State yẹn lè máa fẹjọ́ ẹ̀sùn. Tẹ́ bá fẹjọ́ ẹ̀sùn state yẹn ok wọ́n á pè ẹni yẹn nǹkan báyìí náà sọ pé ó ṣe. ìṣẹ̀lẹ̀ create Nàìjíríà láti máa fìyà jẹ àwọn ènìyàn. Tí ẹ bá gbé ènìyàn láti Ìbàdàn lọ sí Ìlọrin ẹ fẹ́ lọ fìyà jẹ ni kí àwọn èèyàn ẹ tó lè gbóúnjẹ láti bí wá sí Ìlọrin owó mọ́tò tó máa fi máa wá sí kóòtù ẹ wò yẹn ẹ hànà níyìn ni ẹ burú o. Are we animals? Kí ló ta fi nira wa lára? My problem with Nigeria is ẹni tó pa èèyàn a ò rí tìyẹn rò. Àwọn tó ń bẹ́ orí ènìyàn a rí tí wọ́n rò. Àwọn minor something tí ò ní láárí tí ò ní stomach òun lè máa lé egungun sí òun lè máa kàrámà. That is the reason why you see Ọba Solomon mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ yín ní Nàìjíríà mọ́ mi ò fẹ́ máa bá yín sọ anything because I see you as person that they don't know what they are doing. Mi ò rí wa gẹ́gẹ́ bí anormal gbogbo wa ti ya wèrè everybody all of us a ò normal. Ìṣojú wa ni kidnapper fi gbé ọrùn èèyàn sókè ló dù sójà rí
ọlọ́pàá rí, president rí, governor rí, rep rí, everybody rí. Ẹni tó dún èèyàn báyìí mi tí gbọ́ pé wọ́n arrest ẹ̀. Àwa la tún bẹ̀ wọ́n pé ẹjọ́ bá wà fáwọn tó kùn nílẹ̀. Egungun wa ò lé sí yẹn. Ẹ̀yin àfa àwọn yìí ẹ ò bọ́ ìta kẹ́ protest fún yẹn. Kẹ́ protest fún yẹn wípé àwọn tó ń pààyàn yìí kí la fẹ́ ṣe sí. Ẹ jẹ́ ká jèlè wọn, ẹ jẹ́ ká pa àwọn yẹn. Àwọn tó kàn wíìrì gbè lórí íńtánẹ́ẹ̀tì lásán tó ń wá nǹkan tó fẹ́ jẹ. Òun ni egungun yín wá ń le sí. It's unfair. Ìwọ tó ní ọmọ lọ́mọ lára ò lè rí àlàáfíà. People sì máa mú ojú ẹ, wùsùwùsù máa bò ẹ. Ẹ má ní èèyàn lára, kò dáa. Ẹ ní èèyàn lára gan ní Nàìjíríà, especially ẹni tó bá rí ṣe tó bá lówó lọ́wọ́. Ẹ ti sọ ẹ̀sìn di cultist. Ẹ ti sọ ẹ̀sìn di ẹgbẹ́ òkùnkùn. Àwọn nǹkan tó dá nínú ẹ̀sìn Mùsùlùmí pọ̀. Ẹ wà ẹ̀sùn yẹn fáyé. Ẹ sọ yẹn. Ẹ sọ àwọn ibi tí Muhammadu ti ṣe nǹkan tó dá ẹ preach ẹ fáyé. Kì í ṣe kẹ́ máa fọlọ́pàá léra ayé every day. Ẹ ní sẹ́ni, you don't have job. You don't have job. When a nation is producing stupidity, that is the answer. Ṣé àwọn tó ń ṣe technology, ṣé àwọn tó ń ṣe ọ̀nà yẹn ṣe ló fẹ́ máa ráyè lọ máa farọ́pàá mú èèyàn kiri títì, ló fẹ́ máa ráyè gbọ́ pé lágbájá kan bú mi, tẹ̀mẹ̀dọ̀ kan bú Muhammadu, ìkan bú Jésù, ìkan bú Ọya, ìkan bú ìkòkò bàbá ìsásùn. It's lack of jobless. Ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ lọ ṣe àtúnṣe gan. You need a lot of àtúnṣe to do. Ẹ ti bà gbogbo Nàìjíríà jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe. Irú kéèsì ìta lọ́lọ́run yẹn nísìn. Gbogbo tẹ̀ jẹ́ pé ọmọ yẹn ọmọ ẹran ni, ọmọ tó lọ́pọlọ ni. Tó mi fẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Torí kò mọ̀rọ̀ ẹ sọ. Gbogbo tẹ̀ jẹ́ pé kò lọ́pọlọ. A mọ̀ pé ìyá ẹsẹ̀ ẹ̀ ló jẹ ná. Pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀. A mọ̀ pé orí ẹ̀ burú ná pé kò lọ́pọlọ sórí. But ọ̀nà tẹ́ wá fi gbàgbé yẹn is a stupidity. You don't need it. Okay? Ọlọ́pàá wà ní Ìbàdàn. Adájọ́ wà ńbẹ̀. Police wà ńbẹ̀. Everything wà ńbẹ̀. Ẹ lọ fẹjọ́ ẹ̀sùn ńbẹ̀. Ọmọ yìí ṣe kan báyìí. Ó yá, kí a fẹ́ ṣe? Ó yá, ẹ arrest ẹ. Okay, ó ti wá. Wọ́n ní ó ṣe kan báyìí, wọ́n ní ó ṣe kan báyìí, wọ́n ní ó ṣe. So jẹ̀bi. Olóhùn jẹ̀bi. Nǹkan tó bá tọ́ ṣe fún náà. Instead of kẹ́ wá gbé láti Kwara, láti Ìbàdàn lọ sí Kwara to go and do what? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Is a slap to Ọ̀yọ́ state. To mi mo bí tẹ́tí rí mentality yín. Ìjọ́ wo ni àwọn ará Ọ̀yọ́ wá gbéyàn láti Ìlọrin rí? Ìjọ́ wo ni pastor ẹnìkan lọ láti Lagos state tó lọ arrest èèyàn láti Ìlọrin wípé torí pé ó ń bú Allah, torí pé ó ń bú Jésù, àbí torí pé ó ń bú ìṣẹ̀ṣe? Ẹ wà ẹ̀sùn kan gidi tí Mùsùlùmí ọ̀rọ̀ àwọn Al-Quran verses kan wà tí ẹ bá ń gbọ́ inú yín máa dùn láti ṣe Mùsùlùmí, ṣùgbọ́n hooligans tó wà ń bẹ̀lẹ̀ ń wà ẹ̀sùn ẹ̀ fún ayé. Nígbà bí ó ṣe ṣẹlẹ̀ lánàá, mo rí àwọn àfáà gan tó ya jáde bí oyin, bí ẹhànnà. Olóyè Sunday Igboho yẹn wọ́n gbọ́dọ̀ arrest ẹ̀, wọ́n ti ṣàbòsí. Ojú yín náà ti pa gbogbo àgbáyé tán, ẹ̀rí kankan sọ nígbà yẹn. You are a useless human being. You are jobless. You don't have job, man. Kí lẹ fẹ́ gbà nínú kẹ́ máa nira àwọn èèyàn lára? Kí lẹ fẹ́ gbà ń bẹ? Ẹ wà ẹ̀sùn, ẹ ṣe wá sí gidi. Ìjọ́ wo lẹ gbọ́ pé bàbá yìí, kí ló kọ bàbá tó kú lọ́jọ́ mẹ́ta yìí, bàbá Bello? Ìjọ́ wo lẹ gbọ́ ibọn máa ń fọlọ́pàá lé èèyàn kiri títì? Ṣé wọn kì í bú bàbá yẹn? Ẹ̀yin àfáà gidi tẹ̀sí wà. Ẹ pé àwọn ẹhànnà tó wà nínú yín yìí, wọ́n fẹ́ bà ẹ̀sìn yín jẹ́. Ẹ pè wọ́n sí ọ̀dà. Ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn gidi ni. Ẹ̀sìn tó dá ni. Ẹ má yẹ káwọn kan bà iṣẹ́ yín jẹ́ náà. Wá sí la máa ń gbọ́ lẹ́nu bàbá Bello all the time. A bá àwọn ìjọba sòótọ́ ọ̀rọ̀. Sọ pé nǹkan tó ń ṣe kò dáa. Báwo lẹ ṣe níbo lẹ́yìn ti rí àwọn àfáà àti tìyìn báyìí? Go
and stop all this nonsense. We are ojú ti là. This is 2026. Ojú ti là. Ní sẹ́ ní anything. Ibi tẹ́gbùgbù ti lé ẹ lọ arrest ẹ. Ṣé ẹ ń gbowó ń bẹ̀ ni? Are you collecting money there? Don't need it. Wọ́n bú Ọlọ́run ẹ, jẹ́ kí Ọlọ́run ẹ jà fún ara ẹ̀. Tó bá yẹ pé Ọlọ́run gidi ni. Tó bá bú Ọlọ́run mi, jẹ́ kí Ọlọ́run mi jà fún ara ẹ̀. Tó bá Ọlọ́run gidi, tí wọ́n máa ń gbèjà Ọlọ́run ni. Tó bá bú ẹ, tó bá jẹ́ èèyàn Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí tó ń gbénú ẹ kó gbèjà ẹ. Anybody ò ní pa ẹnìkan. We are just deceiving ourselves. Okay? Ẹ wo àwọn bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn. Ìgbàkígbà tí bá ti rí bàbá yẹn, inú mi máa ń dùn sí bàbá yẹn. Kí ló fà tí inú mi fi máa ń dùn sí? Wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni. Tí máa wo fa bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn, oníṣẹ̀ṣe ni bàbá yẹn. Wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lẹ́. Nínú gbogbo àwọn mùsùlùmí tó wà Nàìjíríà báyìí, ẹnìkan pé mo rí nínú wọn. Mo dẹ̀ máa sọ all the time. Tẹ́ mo rí wípé ẹ̀sìn yẹn ó yé nínú, ó yé níta. Òun ni àfáà tó máa ń pè ní ẹ̀bùn Olúwa yẹn. Mi ò mọ̀ rí, mi ò rí. But wáàsí ẹ̀ iyì ẹ̀ máa sí. Ó ní àwọn àfáà kan tí mo like tẹ́lẹ̀, but lọ́jọ́ mẹ́ta yìí mo tuntun gbọ́ wáàsí wọn. Wọn ò fẹ́ ṣe àwọn àfáà. Wọn ò dẹ̀ fẹ́ gbèsè yìí ṣẹ̀ sí. Wọ́n sì gédé, wọ́n sá kiri. Wọ́n wà láàrin méjì, mo ń wò wọ́n báyìí pé ní orí wọn. Mo ṣe báyìí, ìwọ yá àfáà. Àfáà ṣekúnṣẹyẹ. Ṣé èèyàn Ọlọ́run máa ṣekúnṣẹyẹ ni? Tó bá mọ̀ pé o fẹ́ máa sòótọ́ tán. Tó bá mọ̀ pé o fẹ́ gbèsè yìí Mùsùlùmí ẹ̀, gbà gbèsè yìí Mùsùlùmí ẹ̀. Tó bá mọ̀ pé o fẹ́ gbèsè yìí ṣẹ̀ṣẹ̀, gbèsè yìí ṣẹ̀ṣẹ̀. Má máa ṣekúnṣẹyẹ. Má máa yà lọ díẹ̀ kó tún padà. Ẹ lọ gbọ́, ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ ìhìn rere, tẹ bá fẹ́ gbọ́ wáàsí, ẹ lọ fọ́lù ẹ̀bùn Ọlọ́run, bóyá ẹ̀bùn Olúwa náà ń pè ní àfáà yẹn, ọmọ kékeré ni. Wáàsí ẹ̀ kò ní tabá anybody, everybody máa fẹ́ gbọ́. Kìí sàwọn ọmọ ẹran tó ń kóra wọn sórí íńtánẹ̀tì tó ń gbóògà tó ń ranjú hàn bí ẹ hàn náà. Ojú wọn bó ti jọ ti kidnapper already. Tó bá ti ń wo ojú wọn, àti mọ̀ pé ojú àwọn eléyìí, wọ́n máa gbé èèyàn káwọn eléyìí. Wọ́n máa sọ àwọn máa ranjú hàn. Ayé èkìlá apànìyàn ni ẹ̀ ń sí èrè ni. Kí ló ń gbénu yín? Kí ló fa ogun rárá àdá tẹ́ǹsì gan-an? Who are you people? Sẹ́yìn lẹ́kọ̀ọ́ lẹ́ máa kọ́ ṣe Mùsùlùmí ni. Àwọn bàbá alákú bàbá yín, wọ́n ti ṣe Mùsùlùmí kó ló dé ilé ayé náà. Wọ́n palẹ̀ ayé run náà. Ní 20 years, 10 years ago, let's say 20 years ago. Okay, kátẹ̀ gbé wá sílẹ̀ díẹ̀. Let's say 10 years ago. Àwọn èèyàn máa sọ fún wa wípé a fẹ́ lọ sí ìlú Ìlọrin, ìlú àwọn àfáà. Tẹ́ bá gbọ́ àfáà nígbà yẹn, ìjì gan máa mú ẹ, ẹ̀rù máa bà á. A fẹ́ lọ rí àwọn àfáà. A rí ìlú yẹn gẹ́gẹ́ bí ìlú Ọlọ́run, ìlú Allah. Ìlú tí wọ́n ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, tọ́lọ́run ṣe kí ni tọ́lọ́run ń gbọ́. Láyé ìgbà yẹn, a ò gbọ́ wípé àfáà kan gbógun ti oníṣẹ̀ṣe. A ò gbọ́ pé oníṣẹ̀ṣe kan gbógun ti àfáà. A gbọ́ pé àfáà kan gbógun ti kìrìsìtẹ́nì gbógun ti àfáà. Ayé ìgbà tí a ń sọ yìí, tí mo bá fẹ́ ṣe nǹkan sí mọ́sálásí, kìrìsìtẹ́nì á lọ, babaláwo á lọ. Tó bá fẹ́ ṣe nǹkan ní ìṣẹ̀ṣe, Mùsùlùmí á lọ, babaláwo á wá. Everybody á lọ. Kí ló dé? Are you God? Nasapa. Kì í ṣe dandan kéèyàn wá ìhùwà wèrè kó tó di pé máa lówó náà. You don't need it. You don't need àti ìhùwà wèrè kẹ́tù lówó. Àwa lówó lọ́wọ́ náà, a ọkàn láìkì gbéraga ni. Àbẹ́gbọ́gbọ́ bá sọ́lọ́mọ̀ ní fọlọ́pàá gbé èèyàn rí ni. Ẹ mọ̀ nǹkan táwọn èèyàn fojú mi rí lórí íńtánẹ́ẹ̀tì ni. You don't need it. Nǹkan tó máa fi ìyà wà nínú mi. Mi ò need àti bá ẹ sọ anything. Okay? So please, mo bẹ̀ yín tó Ọlọ́run. Ẹ wàásù, ìwàásù wà nínú Al-Qur'an. Ẹ̀bùn Olúwa pọ̀ lórúkọ máa nìyẹn. Ẹ wàásù, àwọn ìwàásù wà nínú Al-Qur'an tó jẹ́ pé èèyàn máa gbọ́. Tó jẹ́ pé wàá ronú, wàá think. Kò sí ibi tí kò tó dá ò sí o. Ìkò tó dá wà nínú ẹ̀sìn Mùsùlùmí o. Àfi tá a bá fẹ́ máa ṣàbòsí o. But àwọn nǹkan tí ò dá ni wọ́n ń promote nínú ẹ̀. Nǹkan tó dá wà nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì o.
àbí tá bá fẹ́ máa ṣàbòsí. Ṣùgbọ́n nǹkan tí ò da làpọ̀lọpọ̀ ń promote, nǹkan tó da tó dìbò wà nínú ìṣẹ̀ṣe, ṣùgbọ́n nǹkan tí ò da là ń promote. Ẹ jẹ́ ká fi eléyìí tó da sílẹ̀ ká fèsì àwọn nǹkan tó da ń bẹ̀ náà. Why? Èmi o Mùsùlùmí o, wọ́n fẹ́ arrest ẹnìkan o, wọ́n fẹ́ pa ẹnìkan o, wọ́n fẹ́ kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá, ọmọlúwàbí la pera wa. Ẹ jẹ́ ká modernize ẹ̀sìn wa yìí. Ó lágbára o. Ẹ jẹ́ ká modernize ẹ̀. Wàhálà ti fẹ́ pọ̀ jù. Àwọn èèyàn ń kégbe, ìjọba ò lè dá sí, ìjọba ò lè dá sí. Torí ẹ̀sìn náà àwọn ìjọba ń jẹ. Kò sí nǹkan tí ìjọba fẹ́ dá síbẹ̀, because bí ìjọba bá gbé sẹ́yìn Kristẹni sìn, tó bá fẹ́ dìbò 2027, àwọn Mùsùlùmí ní dìbò fún wọn. Tí ìjọba bá gbé sí ẹ̀yìn Mùsùlùmí, àwọn Kristẹni ò ní dìbò fún wọn. Nǹkan tí ìjọba fẹ́ sáfù, kì í ṣe pé wọn mọ̀ kọ́ tó ń ṣe. Ìjọba mọ̀ wípé Nàìjíríà ti dàrú, ó mọ̀ pé wọ́n ti fẹ́ fi ẹ̀sìn bà ayé jẹ́. Olóyè Sunday Igboho, wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá o. Ẹ ní rí dààmú, ẹ ní kánjú kú. Gbogbo ìròyìn ní rere sí ilẹ̀ Yorùbá, ó máa wá sí musẹ̀ o. Ṣẹ̀rí Olóyè Sunday Igboho yẹn is a nice man. He's a nice man. He's a nice man. Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lólóyè Sunday Igboho ti sọ fún mi pé òun fẹ́ wá kí mi lẹ́kọ̀ọ́. Mi ò fún wọn lésì o. Torí pé kí ni báwọn ti fẹ́, kí ni wọ́n fi gbà wọ́n lálejò? Níbo mo ti fẹ́ rówó? Who am I? Tani mí? Ọba Solomoni, àmà drive wá sẹ́kọ̀ọ́, àwọn agbèyẹ yìí sà. Mi ò fún wọn lésì. Owó mo fẹ́ gbà wọ́n lálejò. Èlò ló wà lákàntì mi. Mi ò ní wọ́n kọ́bọ̀. He's a nice man and a very humble man. So, man nìyẹn. Òpó kan ni wọ́n ní ilẹ̀ Yorùbá o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbógun ti man nìyẹn, ẹ̀ ń gbógun tira yín ni o. Ẹ̀ ń gbógun tira yín ni o. Ẹ má gbógun ti Sunday Igboho. Olùgbàlà yín ni lọ́la o. Ẹ mọ̀ kó pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa man nìyẹn. Ó pẹ́ tí mo ti ń back man nìyẹn. Èèyàn gidi ni man nìyẹn o. Èyí sọ lé mọ̀ tara ẹni nìkan o. Ó ní owó tó lè fi jókòó sáyé tó ní ká sẹ́nibọ̀dì o. Ẹ̀rí mọ́tò tó wà nínú ilé ẹ̀ o, kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí o. Ó jẹ́ ẹni àìmọye olówó tẹ ní Nàìjíríà tí orí ti yín rò bó báwọn kẹ́kú dànù kò kàn o. Kò kàn wọ́n o. Sunday Igboho èèyàn gidi ni o. Èèyàn ò kì í wà kó má níbi tó kùn sí o. Ẹ má jẹ́ kí àwọn àtọ̀húnrìn wa kan kó máa ṣẹ́ǹjì ọkàn yín o. Sunday Igboho òpó kan ló jẹ́ nílẹ̀ Yorùbá o. Ẹ má fi bá anybody ṣeré o. Ẹni àfáà tó bá ti ń bú Sunday Igboho, ẹ wọ díẹ̀ mú ẹ̀kẹ́ máa ṣépè fún. Because àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn, àwọn àrìnwọ̀ ilẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n wá from nowhere wọn lórí ìrun bí. Ok? Òòṣà ò kì í ṣèyàn kékeré o. Ẹni akẹni o wípé lọ sí olùgbàlà àwọn ènìyàn o. Who is Tani Ọlọ́run? Ẹ wo bó ṣe dúró tì. Nǹkan tó ń pè ní ìyàn nìyẹn, nǹkan tó ń pè ní iṣẹ́ ìránṣẹ́ nìyẹn, nǹkan tó ń pè ní ìyàn Ọlọ́run nìyẹn. Kìí ṣe èèyàn Ọlọ́run tó ń fi ọlọ́pàá halẹ̀ mọ́ ènìyàn. Kìí ṣe ènìyàn Ọlọ́run tó máa oppress àwọn ènìyàn pé wọn ò lówó lọ́wọ́. Àwọn tó kó jàlábíà sórí tí kò sọ pọlọ ń bẹ̀. No! Well, if you are a man of, tó bá jẹ́ ènìyàn Ọlọ́run, wo gbọ́dọ̀ máa ṣe ìkan láti fi múnú àwọn èèyàn dùn. Àwọn tó bá wà nínú ìdè láti tú wọn sílẹ̀ ní, kìí ṣe láti máa fi bà àwọn èèyàn nínú jẹ́, láti máa fi kó bá àwọn ènìyàn, láti máa fi pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún. No! Nǹkan tẹ́ ń jà lé lórí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. Ẹ̀yin lẹ kọ́kọ́ bú, ẹ máa bú eléégún, ẹ máa bú ọya, ẹ máa bú igbá, ẹ máa bú kòkò bàbá ìsásùn. Àwọn bàbá yẹn ń wò yín níran. Àwọn ọmọ dẹ̀ dé, wọ́n dẹ̀ láwọn fẹ́ gbẹ̀san. Wọ́n dẹ̀ máa bú ẹ, kó ló bá kú jókòó sílé ẹ. Èwo ni face to face pé fẹ́ para yín, kí ló ṣẹlẹ̀, kí ló dé, tẹ bá pa tán sí kí lè rè yín, ok, tẹ bá pa ẹ̀sìn, ok, tẹ bá pa ẹ̀sìn. Sẹ́yìn lómi ò ní tú dìde, èèyàn mélòó lẹ fẹ́ pa? Àwọn máa ṣépè sọ́ra wa títí ayé ni. Kristẹni, Mùsùlùmí, ìṣẹ̀ṣe wọn lè rẹ́. Ìdí tí wọ́n fi lè rẹ́ ni wípé business kan làwọn mẹ́ta ń ṣe. Olúkàlùkù fẹ́ tajà ni. Tẹ bá dé Òyìnbó. Ẹ wá rajà mi o, èmi ni kinní kan o, ọjà mi ló náìsì jù, ọjà mi ló gùdù jù. Olúkàlùkù ṣe polówó ọjà ni. Kò sẹ́ni tó gbogbo apáta onírọ́ àti Kristẹni àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe. But ìgbàgbọ́ orí wọn ni wípé láì jẹ́ wípé wọ́n bú ẹnìkan ọjà tí wọ́n ò ní ta, láì jẹ́ wọ́n bá tẹnìkan jẹ́ ọjà tí wọ́n ò ní kan, olúkàlùkù máa ṣépè lọ́nà, olúkàlùkù máa bá ẹnìkejì ẹ lọ.
tó bá sọ pé orí Ọlọ́run mi yí màá ní orí Ọlọ́run tiẹ̀ náà bàjẹ́ kò jẹ́ kó dìjà